A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Ìjọba orílẹ̀-èdè Egypt ti ṣí ilẹ̀kùn ẹnubodè wọn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sá àsálà fún ẹ̀mí wọn láti ilẹ̀ Sudan. Alága fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé nílẹ̀ òkèèrè, Àbíkẹ́ Dábírèwà, ni ó sọ eléyìí di mímọ̀ wípé wọ́n ṣí ẹnu ibodè náà lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari bá ààrẹ orílẹ̀-èdè Egypt Abdel Fattah el-Sisi sọ̀rọ̀. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé lẹ́yìn tí wọ́n ti ṣe ìkéde wípé wọn kò fún ọkọ̀ jagunjagun òfurufú ní ààyè láti kó àwọn akẹ́kọ̀ọ́ kúrò ní ilẹ̀ Egypt. Àbíkẹ́ tẹ̀síwájú wípé wọ́n ṣí ẹnu ibodè náà ṣùgbọ́n pẹ̀lú àtẹ̀lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Síwájú ayẹyẹ ìyànsípò rẹ̀, ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ìlérí láti gbé àwọn ìgbésẹ̀ tí ó le fún àtúntò orílẹ̀-èdè Nàìjíríà fún àǹfààní ará ìlú àti àwọn òṣìṣẹ́ ìjọba. Ó bẹ̀bẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ ará ìlú fún ìjọba rẹ̀ tí ó ń bọ̀ láti lè gbógun ti ìṣẹ́, àìmọ̀kan, àrùn, ìpínyà, ìjà ẹ̀sìn àti ẹlẹ́yàmẹyà. Àwọn wọ̀nyí ni ó ṣe àdàpè rẹ̀ sí ọ̀tá ará ìlú, common enemy. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìsàmì ayẹyẹ àyájọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé lánàá nígbà tí àwọn òṣìṣẹ́ pàápàá béèrè fún àfikún ọdún ìfẹ̀yìntì. Wọ́n fẹ́ kí ìjọba rẹ̀ ṣe àyípadà rẹ̀ sí 65 years kí àsìkò iṣẹ́ sì jẹ́ 40 years in service. Àwọn ẹ̀jẹ́ ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn wọ̀nyí ń wáyé látàrí ipò orílẹ̀-èdè tí ó kún fún ọ̀wọ́ngógó oúnjẹ, gbèsè sí ilẹ̀ òkèèrè, àìníṣẹ́ láàárín àwọn ọ̀dọ́, àìsí ohun èlò amáyédẹrùn pẹ̀lú àìsí ààbò tí ó dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní "Ọ̀rọ̀ kóríyá láti ẹnu ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn sí àwọn òṣìṣẹ́ fún ìsàmì ọjọ́ àwọn òṣìṣẹ́ lágbàáyé", Tinubu sọ wípé ìpinnu ìlérí rere fún ìdàgbàsókè orílẹ̀-èdè jẹ́ májẹ̀mú tí òun ṣetán láti múṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni àjọ àwọn òṣìṣẹ́ ké gbàjarè wípé kí ààrẹ Muhammadu Buhari má ṣe fi ààyè gba kíkówó jẹ ìkẹyìn, last minute looting of the treasury. Wọ́n ní kí ààrẹ wá gbogbo ọ̀nà láti gbégi dínà kíkówó jẹ láti ọ̀dọ̀ àwọn gómìnà, mínísítà àti àwọn onípò òṣèlú tí iṣẹ́ wọn ti ń parí lórílẹ̀-èdè. Olórí àjọ àwọn òṣìṣẹ́ NLC àti TUC ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn ṣe ìkéde yìí níbi ayẹyẹ àyájọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé lánàá ní Eagle Square, Abuja. Àwọn àjọ méjèèjì yìí fi kún un wípé àwọn kò ní fi ààyè gba ìjọba tí ó ń bọ̀ láti ṣe àlékún owó epo pẹ̀lú àwáwí yòówù tí wọn ìbá ní. Wọ́n wá ké sí ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu kí ó san owó oṣù tí ó tó ná tí wọ́n pè ní living wage. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Nínú àkọsílẹ̀ tí World Health Organization gbé jáde lánàá lórí àrùn yírùnyírùn ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọjọ́ 1 oṣù kẹwàá ọdún tí ó kọjá sí ọjọ́ 16 oṣù kẹrin ọdún yìí ni a ti rí 1,686 àwọn afurasí fún àrùn yírùnyírùn nígbà tí wọ́n ṣe àsọdájú àwọn 532 tí àwọn tí àrùn náà ti dẹ́mi wọn légbodò sì jẹ́ 124. Nínú àtẹ̀jáde ọ̀hún láti rí i wípé àwọn ọkùnrin kó ìdá 67%, 57%. Àwọn tí àrùn náà ń bá jà jùlọ wà láàrin ọmọ ọdún 1 títí dé ọmọ ọdún 15. Ìpínlẹ̀ Jigawa kó ìdá 74%, 74%. Ìpínlẹ̀ yìí ni ó pààlà pẹ̀lú orígun Zinda ní ìpínlẹ̀ Niger níbi tí àrùn yìí ti kọ́kọ́ bẹ́ sílẹ̀ ní oṣù kẹwàá ọdún tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Akẹ́kọ̀ọ́ tí iye wọn tó 80,000 ni yóò kópa nínú ìdánwò Unified Tertiary Matriculation Examination (UTME) tí wọ́n sún ọjọ́ rẹ̀ sí ọjọ́ 6 oṣù yìí.
Nínú àtẹ̀jáde, olórí agbẹnusọ fún àjọ náà, Fabian Benjamin, ni ó ti sọ wípé ìdádúró yìí wáyé látàrí ṣíṣòfintótó àyẹ̀wò èsì ìdánwò. Ó tẹ̀síwájú wípé akẹ́kọ̀ọ́ tí àyẹ̀wò àkọọ́lẹ̀ rẹ̀ tí a mọ̀ sí dátà kò bá dọ́gba pẹ̀lú ti orí ẹ̀rọ kò ní rí èsì ìdánwò yálà wọn yóò ṣe àtúnṣe ìdánwò náà. Ó wá fi kún un wípé èsì ìdánwò yóò jáde lónìí fún gbogbo àwọn tí wọ́n ti kópa nínú ìdánwò ìṣáájú. Kí àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá rí èsì ìdánwò wọn ṣe àtúntẹ̀ ìwé ìdánimọ̀ wọn tí a mọ̀ sí slip láàrin ọjọ́ 4 sí ọjọ́ 5 oṣù yìí kí wọ́n lè mọ àkókò àti ibùdó tí àtúnṣe ìdánwò yóò ti wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ alámòjútó oúnjẹ àti ohun èlò National Agency for Food and Drug Administration and Control (NAFDAC) ti gbégi lé kíkó oúnjẹ Indomie noodles wọlé láti òkè òkun. Olùdarí gbogbogbò fún àjọ náà, akàwé-gboyè Mojísọ́lá Adéyẹyè, ni ó sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá. Nínú àyẹ̀wò tí ìjọba orílẹ̀-èdè Taiwan àti Malaysia ṣe ni wọ́n ti kófìrí ethylene oxide, èyí ni àbàwọ́n tí ó ń fa àrùn jẹjẹrẹ. Mojísọ́lá sọ wípé lónìí ni àwọn yóò bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí Indomie noodles títí dórí ìyẹ̀fun inú rẹ̀ láti iléeṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.